ẹ kúlé ọmọ Yorùbá, ẹ kú kàlẹ̀ ọmọ kóòtù òjìrè nílòkó káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dà bí. Bùwọ́ omi láwọn agbọ́nú léyà nígbọ́ bùwọ́ àgbo. Ara kìí ní olókun ara òní níyín, ara kìí ní ọlọ́sàn ara òní níyín o. Ilé yín ò ní gbóná, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní gbóná, á dára fún yín o. Baálé léyìí mo kí yín, màjèsí inú léyìí mo kí yín o. Mo kóyún onú mọ́ káṣẹ́ ẹ̀dí o, ọ̀dẹ̀ ọ̀dà bí, á dára fún gbogbo wa o. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ẹ̀yin obìnrin dà ẹ́ bọ́ bí nǹkan oṣù rẹ ti ń dúdú àti èyí tí ń yọ̀, àtiwọ́ tí o ti wọ mọ́nópọ́ọ̀sì tí nǹkan oṣù rẹ ti ń lọ láàrin oṣù mẹ́ta, o ò sì lóyún, kí la wá dé? Jẹ́ nǹkan ní ohun tó ṣe sí. Bá ń tọ́jú kánbílálà, kò sì bá ń tọ́jú yèrè. Yèrè yìí wà á pọ̀, yèrè yìí yọ pọ̀ dáadáa pẹ̀lú kànáfùrù. A wá tọ́jú egbò làpálàpá funfun, ewé làpálàpá funfun, egbò làpálàpá pupa, ewé làpálàpá pupa, egbò pẹ̀tà tútù ó tọ́jú ẹ̀. Ẹ sè é kó máa mú láàárọ̀, kó máa mú lọ́sàn-án, kó máa mú lálẹ́. Nǹkan oṣù rẹ yọ padà wá ní wéréwéré. Tàbí wọ́n tí nǹkan oṣù rẹ ti ń yọ̀ tàbí tí ń rùn tí ò wá dáadáa, máa lò ó dúpẹ́ fọlọ́run, ó dúpẹ́ fọlọ́run. Èmi àwọn yìí náà ní Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìtọ́jú ewé àti egbò lélẹ́gbẹ́ àlóbìnrin Lukman ọmọ Ayédáre. Mo ṣe fún yín lọ́fẹ̀ẹ́, ẹ̀yin náà máa pín fún yẹn, ẹ máa pín ká máa share rẹ̀. Ẹ pàdé wa lórí TikTok, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà herbal limited, tàbí ká lọ sórí YouTube Ayédáre Lukman Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà herbal limited. A wà lórí WhatsApp o, orí WhatsApp wa private ń bẹ, public wa. Ìwọ́n tó bá jọyìn wa lórí public ọ̀fẹ́ ni, ṣùgbọ́n láǹfààní ìbéèrè kankan. Ìwọ́n tó bá wà lórí private, bọ́ọ̀bá lálẹ́ ó béèrè tó máa láre lọ́fẹ̀ẹ́ pẹ̀lú nǹkan tó máa ṣe sí. Aláwọn àjọ kan tá a ti filẹ̀, ìwé ìta filẹ̀ yìí, tó o bá lè ṣe èyí tí ó tún rọ̀ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ, á tún ṣàlàyé ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́ láì gbà kankan. Gbọ́dọ̀ pé o ti sanwó wọbẹ̀ ni, àǹfààní tẹ́ máa jẹ ni. Àmọ́ àwọn iṣẹ́ tá a bá ta ní kókó, tá a bá ti sọ pé àti kínní irú iṣẹ́ bẹ́ẹ̀ àta ní kókó ni, ó túmọ̀ sí pé bàbá ọgbọ́n nìkan ló láǹfààní àti ṣe é fún yàn, àfilẹ̀ síta. Bàbá ẹ jẹ́ fún yín lówó ìjẹ́gun ẹ̀yọ̀ǹda ẹ̀ fún mi, má béèrè ẹ̀ lọ́wọ́ mi nídọ̀ lówó o, á dára fún wa. Ní orílẹ̀-èdè Nàìjíríà, láti Ìkòròdú garage, mọ́tò tí ń lọ báyé kù, kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50, lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Àmọ́ kó o tó lè wá kọ́kọ́ rí pọ̀ paago mi. Tó o bá paago mi, kí n sọ fún ọ pé màá bọ̀ wá, mo lè ti travel o. Mo lè má wà Nàìjíríà, mo sì lè wá nù Nàìjíríà náà bóyá mo travel. Tó ti yé báyìí, kò ní wù mí kẹ́ wá látọ̀nà jọ́jì, kẹ́ wá dẹnu ọ̀nà ọ́fíìsì mi, kẹ́ máa kalẹ̀kùn. Wọ́n máa sọ pé àwọn ò sí ilé, wọ́n ti travel. Yìí dùn èmi gan, kò wù mí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ní lórílẹ̀-èdè Benin, láti Tọ́pá àbí láti orílẹ̀-èdè Àjàṣẹ́, àdúgbò Àjàṣẹ́, wọ́n mọ́tò tí ń lọ Tọ́pá, kọ́ bọ́lẹ̀ níbi ọjà Adégà kan, àbáyé bọ́lẹ̀ níbi ọjà Adégà kan, bí ẹ̀yìn ọjà Adégà kan, ó béèrè bí wọ́n ń ta àṣẹ̀kẹ́. Tó bá ti dé bí wọ́n ń ta àṣẹ̀kẹ́, ó béèrè pọ̀ àṣẹnẹrí, ilé ẹja níjẹ́ pọ̀ àṣẹnẹrí. Inú ilé pọ̀ àṣẹnẹrí yẹn gangan bẹ̀ lọ́wọ́ o, má wà mí wá lálẹ́ o. Kò sáyè tẹ́wọ́ gbẹbu lọ́dọ̀ tèmi o, ìtọ́jú ewé àtegbò òun la fi rán mi o. Má béèrè ògùn bọ́, má béèrè ògùn àdá, má béèrè ògùn àgbẹ́rọ́, òka, gbogbo àwọn kákàtìkàtì yẹn kò sáyè rẹ̀ lọ́dọ̀ tiwa. Ìtọ́jú àlàáfíà ara àti ẹni tó yẹ pé ọ̀rọ̀ rẹ̀ kù díẹ̀ káàtó báyá lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀, ọba kàṣí Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àbọ̀ wọ́n náà ojútùú sórí ẹ̀. Ọ̀nlàlàkàlà ni, nǹkan kan lọ́kọlù iṣẹ́ rẹ̀ ni, ìyá ọ̀nà olówó kì í sọ̀fẹ́ o. Abọ́ tí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò rẹ̀ kò yí ọ ní, tó bá ti kàn sí wa, àbọ̀ ṣèbéèrè lórí ẹ̀. Ọ̀fẹ́ kọ́ o, owó ni o. Kọ́dà bá wà nínú private, ó sanwó o. Owó nǹkan kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni o, á dára fún wa. Gba nọ́mbà yìí o mọ́dọ̀, +23480 3298 32
6298 WhatsApp number mi náà ṣé wọ́n ní nọ́mbà kan sí tọ́jú nọ́mbà orílẹ̀-èdè Benin +229 01 54 65 1928 +229 01 54 65 1928 òun gángan WhatsApp lòun náà àmọ́ ti Nàìjíríà yẹn òun gángan ni mo àpúfù fún yẹn pé ibẹ̀ ní ti máa da yín lóhùn jù adara fún wa bọ́ọ̀ bẹ́ẹ̀ bá mi sọ lórí ti Benin yìí náà ń dáwọ́ adara fún wa o ayé fún wa o gbogbo ń ta dáwọ́lé àjùṣe oore yòókù tá à ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó ṣe fún wa o àníwà bákan náà bí omi adágún o tiwa lọ́lọ́run ó ṣe oríṣi tọ́ta wa ire o ire kàbìtì nílé gbogbo wa o.